Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy. Ẹ má bínú, nǹkan ló pè mí tó interrupt video yẹn. Anyway, mi ò ní much láti sọ ju wípé tó bá ti bí yín re ẹgbẹ́ Sunday Igboho. Ṣé mọ̀ pé agbára tó wù ilẹ̀ ń ṣe ní Nàìjíríà, agbára oríṣiríṣi lẹ̀ ń ṣe, àgàgà ìsàlẹ̀ Èkó, agbára oríṣiríṣi lẹ̀ ń lò ńbẹ̀. This is Yorùbá. Tó bá ti bí alájà yín re ẹgbẹ́ Sunday Igboho. Gani Adams àti rọ́wọ́ ẹ̀. A ti mọ̀ pé wọ́n ló tẹ bọ́tì yẹn o, Gani Adams. O ò lè dọ̀jẹ̀. Mo ò lè pè é mọ̀dá, mo ò dẹ̀ lè pọ́n ilé because mo ṣẹgbẹ́ ẹ̀. Èmi ò rán ẹ. Èmi ò rán ẹ. Wọ́n fi ẹjọ́ ìyàwó dì. O ò lè gbẹ́dìyẹ. Kí ló dé? Kí ló dé? Gbogbo ayé sá. Baálé ilé tó ti lówó ni wọ́n wá dé ẹni tí ò lówó mọ́. Wọ́n dolówó àná. Ẹ̀yin dẹ̀ ń kó gbogbo àwọn fámìlì yìí ẹ̀ ń kó síbẹ̀. Ẹ̀ ń ṣoríṣiríṣi. Ẹ ta Nàìjíríà ká pín ṣéǹjì ẹ̀ lé gbogbo wa lọ́wọ́. Ẹ tà á. Ẹ kú ti gbọ́ pé Ṣáínì ti gbà lọ́wọ́ yín. Ẹ tà á. Kẹ fún ẹ ń ṣéǹjì ẹ á fún kọ̀ọ̀kan nu wa. Àwọn táwa bí àní ìdí ẹ fọ́ wọn tó wà ń lé. Ẹ ta Nàìjíríà. Ẹ ta Nàìjíríà. Kẹjẹ́ ká mọ̀ tó kù. So báwọn àwọn Fúlàní ṣe wọlé yẹn tó ń pa àwọn èèyàn wa òun ló tẹ́ yín lọ́rùn. Gani Adams bọ́n ṣe ń pa wọ́n yẹn ló dáa. Gbogbo Èkìtì side yẹn wọ́n ròyìn bọ́n ṣe ń pa wọ́n. Wọ́n ti gba gbogbo ilẹ̀ wọn tán. Kí ló dé? Tálàṣẹ. Bí kò bá ṣe gbé fún wa, àṣàfẹ́ lu ọ̀lú bòmí pàfẹ́ gbébẹ̀ kò wá sí ìtò ṣe dúró sí mọ́. Ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ará bí. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ ṣàánú wa. Sunday Igboho tó tún gbà wálẹ̀. Ẹ tún lè fẹ́ gbé. Ẹ máa ṣòfò tọmọtọmọ ni. Tó bá bí ìyá láyà yín rẹ̀ dánwò. Ìhòòhò la máa fi ṣépè fún yín. Ó dẹ̀ di dandan. Kẹ́pẹ́ yẹn ṣe kí ni kó mú yín. Toró lórí burúkú ni yín. Gbogbo àwọn ọmọ yín tó bá máa ṣe wedding báyìí. Bí Dangote ò sí ń bẹ̀. Oríṣiríṣi ló máa wà ń bẹ̀. Àwọn olówó. Àwọn ò lè ṣe wedding fọmọkaró olówó. Tó lórí burúkú ni yín. Ẹ ń fọ àwọn ọmọ yín dọ̀rẹ́ fúnra yín. Ẹ wá ní pé káà máa ṣiṣẹ́ kú bí aago ṣọ́ọ̀ṣì. Má ṣe àjẹ́. Gani Adams àti rọ́wọ́ ẹ o. Ajá ẹni wọ́n nìní. Tí ẹ̀rà bá ra Sunday Igboho, wàá mọ̀ pé àwọn ìyá tí Sunday Igboho ní ó kọjá bẹ́ẹ̀. Tí ẹ̀dọ̀ bá du Sunday Igboho, wàá mọ̀ pé àwọn ìyá tí Sunday Igboho ní ó kọjá bẹ́ẹ̀. Tó bá ti bí ìyá láyà yín rẹ̀ fọ́kàn Sunday Igboho. Ẹ fi ọwọ́ kan Sunday Igboho kẹ́ tó mọ bó ṣe ń lọ. Ẹ wá gbà pé Sunday Igboho kò déédéé pariwo ó lérò lẹ́yìn burúkú. In diaspora, ìlú òyìnbó ló ti support Sunday Igboho jù. Tẹ́ ẹ bá mọ̀ kẹ́ lọ mọ̀ lẹ́nìí. Ẹ yóò lò ṣe olórí burúkú dédé. Kọ́ lọ arrest ẹ̀ kí ló ṣe fún yín? Kí ló ṣe? Ó dọ́dọ̀ yín ni, ṣebí Fúlàní ló ń bá fa wàhálà. Àbáwọn Fúlàní kọ́ ló ń bá fa wàhálà. Ẹ̀yin jẹ́ ìran Fúlàní ni. Àbí Fúlàní ṣe ń gùn agáragàrà ó tẹ́ yín lọ́rùn. Ẹ yóò lò ṣe olórí burúkú. Gbogbo tó ń da ìlú yẹn rú náà Yorùbá ni. Gbogbo tó mú ìlú yẹn tí ò tò Yorùbá ni. Kí ló dé tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ gbogbo ẹ̀ ló bá wa lára mu. Tábà tí ṣọ̀tẹ̀ ara wa ká bàtà yí ara wa jẹ́ ká sọ̀sọ́kúsọ ń pa yí ara wa àti ìní sọ̀rọ̀ àti ìní mọ̀ kó dáa. A máa bá yí ara wa jẹ́ ní kọ̀ọ̀kan. Kí ló dé? Tí Yíbò bá sọ pé kẹ̀dúkọ̀ di tó bá sọ pé di ìmọ̀ ó ti tán ni. Táwùsá bá sọ pé sàlámù àlékù àkọ́yé Haúsá ó ti tán ni. Àwọn tí Yorùbá bá sọ̀rọ̀ báwọn pé òwe lò ṣe olórí ibú. Ará ilé ẹ̀ ń bẹ́ wí kí náà ṣe pé ọ̀tẹ̀ fún yín ni. Wọ́n tẹ́ pé tẹ̀m̀bẹ̀lẹ̀kú fún yín ni. Wọ́n ní kẹ́ ṣọ̀tẹ̀kú ni. Ẹ̀yin Yorùbá ẹ̀dẹ̀ jókòó kẹ́rọ rí. Ẹ̀yin náà lẹ wà lẹ́yìn. Ọmọ Yíbò bá ríra wọn bá máa fara wọn lọ́wọ́ sókè ni. Táwùsá bá ríra wọn Sọ́ngódé àlà wọn máa fara wọn sókè ni. Àmọ́ tó bá jẹ́ Yorùbá ò mọ̀ yẹ́ ẹ̀ ni. Iye ẹ̀ṣẹ̀ mi rí ńgbà kan. Ọmọ òṣìwò gbà olódówó. Ìgbà wo ló di bẹ́ẹ̀? Kí ló dé? Kí ló dé? O ti rí Sunday Igboho ni ó fẹ́ bá tiẹ̀ jẹ́. Toro wà active. Ìwọ kedere ẹ̀hùn Ààrẹ Ọ̀nà Kakanfò fàájì nìyẹn. Fàájì ni wọ́n ń ṣe kiri.
kẹ́dé bí kan kẹ́dé wájú Wasiu Ayinde kẹgbẹ́ mílíọ̀nù jáde kẹ́ ẹ̀ ná ntẹ́yìn mọ̀ ṣe nìyẹn kẹ́ oppress àmọ́ tó bá dọ́dọ̀ yí pé ẹjọ́ sáà àti ìjẹun ẹ̀ lè fún wọn lówó oppressor ní Ààrẹ Ọ̀nà Kakanfò tí yín Ààrẹ Ọ̀nà Kakanfò fàájì ẹ̀ ń ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò fàájì nìyí tó jẹ́ bá jí Ààrẹ Ọ̀nà Kakanfò wà láìtàláì Sunday gan máa bọ̀ lẹ́yìn yín ni wọ́n fi ń jo ìyàwó díẹ̀ lè gbẹ́dìyẹ ẹ̀yin ìka dédé àwọn ọba olórí burúkú wọn gbẹ́rù kẹrọ olórí burúkú wọ́n gbé adé express wọn náà wọ́n ń jọba ìlàjì yóò lè ṣépè ìlàjì yóò lè súre gbogbo àwọn òrìṣàlú wọ́n ti pọ̀jù sí gbogbo yín pátápátá torí ìjẹkújẹ tẹ́ ti jẹ ẹ ti jẹ dòdò ẹ lè so dòdò bá mi Síkírù ẹ̀hún Jẹ̀bú Òde Àwùjalẹ̀ tó á lè bàbá respect àwọn bá gidi nìyẹn kò dàbí àwọn ọba olórí burúkú gbogbo ìtẹkùnrin ayíjọtẹ náà bá ní àwọn ọba òṣì àwọn ọba ìkà àwọn ọba játijàti láyé àtijọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ ọ̀dọ̀ ọba náà ń kọ̀rọ̀ lọ ọ̀dọ̀ ọba náà máa kó ọ̀rọ̀ lọ pé àwọn ọba máa bá wa yanjú ẹ̀ àmọ́ nísìnyí àwọn ọba wa ti jẹ dòdò wọn lè so dòdò ìjẹkújẹ ti báyé wọn jẹ́ ìjẹkújẹ ti báyé wọn jẹ́ ìgbà tó aráàlú kan ti ń bá ìyàwó ọba sùn bá téńté aráàlú ti ń bà ń téńté lórí ìyàwó ọba láyé àtijọ́ wọn bí ìyàwó ọba kan re kó jáde nínú ilé ọba kó lè rẹ́dí fẹ́ òun mọ́ láíláí wọn ní yóò gbọ́dọ̀ sàbálẹ̀ ń tọ́ bá bá sàbálẹ̀ ayé àtijọ́ nìyẹn kì í ṣayé ìsìn mọ́ kódà wọ́n fẹ́ ojú wọ́n fẹ́ kíní ẹ̀ sílẹ̀ wọ́n á gbà dáadáa tó rọ́ba tó jẹ́ òṣìṣọ́ba gidi ọba tó jọ́kọ̀ ẹ̀ kò ń ṣe ọba gidi ọba játijàti ni ọba tí ò lè wúre tí ò lè sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ òun lọ ọba tán jẹ so definitely wọn ò lè pàṣẹ láyé àtijọ́ tọ́ba bá sọ̀rọ̀ báyìí rú máa bàyàn ní pé ta ló jẹ́ wojú ọba wọn ní kàkà kí ọba tó gbé ibo ló ti fẹ́ fún àmọ́ lọ́wọ́lọ́wọ́ yìí kò síbi tí wọn ti lè fún anything gbogbo àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò gbogbo wọn ń kú pípípí wọn kàn ń kú ṣeré ni wọn ń kú ṣeré ni gbogbo ẹni tó bá fílẹ̀ ń sìn báyìí ni ẹ sọ dáadáa because ó lè di lọ́la kó má gbóhùn ẹ̀ mọ́ wọn ń kú ṣeré ni kí ló dé ikú yóò dé strike kankan ni kó má bá mi pa yín kankan dànù ẹ̀yin olòṣì olórí burúkú dédé ẹ̀yin ìkà àwa wípé ẹná fẹ́ gbé Sunday Igboho tó bá bí ìyàlá ìyá yín rẹ̀ fẹ́ ọkọ̀ Sunday Igboho ẹ̀yin òdìbẹ̀ yẹn mú àwa náà ti bí mú tó bá bí rẹ̀ kẹ́ wá sí diaspora kẹ́ni fẹ́ ṣe ìwọ̀n kan báyìí a máa jáde tó ti yín ni ìgbà ilé máa tó mọ̀ nǹkan tá à ń sọ inú ń bí wa because we are not happy iṣẹ́ tá à ń ṣe ń bí báyìí ọmọ ọ̀dọ̀ ni wá kélébé ni wá bá a ṣe àjẹ tírù nǹkan báyìí bá wà ní Nàìjíríà àìmọye èèyàn tó máa ṣe tó máa jẹ ẹ lọ mú ẹnìkan from nowhere ẹni ẹ fi jọba àlù. Do you know the graffiti of Ọba? Do you know what they call Ọba? Ṣé mọ̀ nǹkan tó ń pè lọ́ba? Ṣé mọ̀ nǹkan tí wọ́n ń pè ní ọba? Láyé àtijọ́ gbogbo ọba wa jọba àranù gbogbo ọba di játijàti ojú òṣìná fi ń wọ ẹ̀yìn ọba ọba ò lè pàṣẹ ọba ò lè dẹ́rùbà mí Nàìjíríà kí ni kó fẹ́ dùrùbà mí. Mo rántí ọjọ́ kan years back ó ti pẹ́ gan ní kékeré mo lọ sí ìṣẹ́rí odò mi mọ̀ pé omi wà nílùú yẹn àwa sọ dá pé ká ṣeré lọ ká lọ wo bẹ̀ lọ́ba yẹn náà ń gbẹ́sẹ̀ lé mi wọ́n bẹ̀bẹ̀ fún ọba yẹn jọ ẹ̀kọ́ tó fi mí lẹ̀ ni tó náà máa fẹ́ mi wọ́n bẹ̀bẹ̀ ni pé ìjọ kìíní kan aláyé àtijọ́ nìyẹn not now ayé sì tọ́wọ́ bá sọ̀rọ̀ ẹ̀ máa gbé ayé àwèrè ní kí lẹ fẹ́ ṣe láàrọ̀ ẹ̀ lóògùn ẹ̀ ní ìkọ̀kan náà ẹ lóògùn gan kẹ́ fi wòrán àti yín wò náà kẹ́ tó máa sọ pé ẹ̀ ń wo tèèyàn kan ẹ̀yin olòṣì tó bá bí ire ẹ̀fọ́ ọkọ̀ Sunday Igboho ìgbà yẹn lè máa mọ̀ pé Sunday léèyàn lẹ́yìn ẹ mọ̀ pé Sunday dúró digbidigbi ó léèyàn lẹ́yìn ẹ fi ọwọ́ kàn ẹ gbà ẹ tí ò bá ríra aṣọ tó bá bí ire kẹ wá síbí aṣọ fún yín pa àwọn ò lẹ́nu ní Nàìjíríà bọ́ta lẹ́nu bí ó dìgbà náà nà ẹ̀yin olòṣì olórí burúkú ẹ̀yin àgbàyà dédé yìí ẹ̀yin àgbà játijàti àgbà òṣì àgbà rádaràdá àgbà tí ò tó lù ú ẹta Nàìjíríà kẹ tó ṣe jẹ kẹ fún ọ̀n tó wà ń bẹ̀ kan máa ná ká mọ̀ pé ti tà á ẹ tà á kúrò ẹ tà á ẹ kú ti fi yáwó tán kò sí lọ síwájú fún anybody bọ́mọdé lọ sí school bó graduate kò lè ríṣẹ́ àmọ́ ò lè ríṣẹ́ bàbá kan ló sọ nínú status kan mo wò ó ní ìyá ẹ̀ sọ fún pé tó bá kàwé kí ló máa ṣe ó ní ìwé òní mí ni
ó ní kí ni ìwé ṣe àwọn tó ń kàwé kí wọ́n fi ṣe ayé àtijọ́ ni pé ọmọ mi graduate kò sí nǹkan tó ń jẹ́ ọmọ mi graduate mọ́ ń sìn ọmọ mi lọ lóyìnbó ló wà ń sìn bẹ́ẹ̀ ni tó bá graduate kí ló fẹ́ fi kà gbogbo àwọn ministers ọmọ wọn àti kékeré náà ti mọ ọmọ wọn sínú ilé Musiliu Ọba ní kòrò ní ọmọ ẹ̀ wà ní house àwa ń jẹ̀jẹ̀ rí Ọlọ́run máa bá ti gbogbo yín jẹ́ ni Ọlọ́run máa bá ti ilé àtọ̀nà yín jẹ́ ni ẹ sọ àwọn ọmọkùnrin dìdàkudà bọ́ọ̀mù bí kò mu sírọ́ọ̀mù wọn ò lè sùn gbogbo wọn di jọ̀ǹkì àti tó wà òkè wọn di jọ̀ǹkì kalẹ̀ sílé kò síṣẹ́ kò sí nǹkan kan Sunday Igboho tó tún bọ́ta tó tún fẹ́ máa help wa ẹ tún ní kó fòkó níṣọ́ Ọlọ́run máa bá ti yín jẹ́ ni Ọlọ́run máa bá ti yín jẹ́ ni ẹni bá fọ́kọ̀ Sunday Igboho àríjà ayé àríjà ẹlẹ́yẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ dánwò ẹ má rò pé Sowore tẹ́ fi ṣòṣìrì Sowore tẹ́ ń ṣe bó ṣe wù yín lẹ́ máa pè é ẹ̀dọ́ ti Sunday Igboho kí ni Sunday Igboho ṣe fún yín kí ló ṣe fún yín ṣebí Fúlàní ló ń bá jà kò bá yín jà àbọ́sọ fún yín kẹfì ń ṣe mínísítà ni àbọ́sọ fún yín kẹ dádé léhùn lórí ni a ti gbà pé adé kiri lẹ̀ ń dé kiri adé tẹ èèyàn fún ara yín ni Ifẹ̀ Èkó àpò Bọ́lá Tinubu ló wà á mọ̀ a dẹ̀ ti fílẹ̀ fún kó máa tó lọ àmọ́ èsì tí rílí wà ní ṣe léni what goes around will surely comes around kí ló ti ń jẹ́ Saheed Elegushi Gbọ́láhàn Hakeem ẹ lọ kọ déètì nílẹ̀ ẹ̀sìn ti yín á le jù ẹ̀sìn yín á ṣe kí ni ẹ wò gbà tí rílí wà ti jọba tó ti mọ́ bá jẹ ẹ wò gbà tó wá ṣẹ̀sìn what goes around will surely comes around ẹ kọ déètì nílẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín tọ́lọ́run bá ṣeré àná ṣe bí àsìkò tọ́lọ́run máa bá wọn wí òtítọ́ àwọn ọmọ Joshua lásánlàsàn not discipline really one àwọn ọmọ kéékèèké not bá really one wí ọjọ́ náà ń bọ̀ lọ́lọ́run àwí ṣe bá ti ṣe ń tó wù Ifá kí wọn àjàsà ẹ ti filẹ̀ ẹ ti yẹ sẹ́gbẹ̀ẹ́ Bísóyè káre ọmọ kan gbọ́pàdá ní ìwọ lọ́ba wá Bísóyè lọ́ba wá àgbà pé Bísóyè ni ibi tẹ́tí mọ̀ páyé yín ti bàjẹ́ wọ́n gbé odindi ọ̀pá àṣẹ ìsàlẹ̀ Èkó tó fi gbé travel ẹ rí nǹkan kan ṣe sí ọba ń pàṣẹ without ọ̀pá ṣe ti rí páyé yín ti bàjẹ́ ṣe ti rí pé tí yín ti tán àwa wí tó wá sí jọ́gà wá ń jójú ẹ̀sìn ó ń jójú ẹ̀sìn ẹ̀yin ọmọ ẹjẹ́ bá sọ̀rọ̀ kó ṣígbáwò ẹ̀yin ọba játi jàti ọba rédèrèdè ọba jàti àwọn olóṣì dédé àwa wí tó ẹni tí wọ́n bá Sunday Igboho fà Ọlọ́run máa bá ti yín jẹ́ ni Sunday tó tún fẹ́ tẹ̀lé fẹ́ gbà wá ẹ̀tún náà fẹ́ bá tiẹ̀ jẹ́ Ọlọ́run máa bá ti yín jẹ́ tọmọtọmọ ni ẹ̀yin olùṣe olórí burúkú yìí láti sọ fún yín ẹ̀yẹ́ di Nàìjíríà mú àwa náà ti bí mú wọ́n bá bí yín re ẹ máa bọ̀ ìgbà ẹ̀ lọ́mọ tó wá mọ̀ pé wèrè ni o ọmọ burúkú ni o ìgbà ẹ̀ lọ́mọ tó mọ̀ bí mo ṣe jẹ́ ń bì ẹ̀dọ̀wò tẹ́ bá tó ẹ máa bọ̀ kẹwàá gba treatment níbi láti máa dóde ìrìn a máa disgrace yín kọ̀ọ̀kan ni ìgbà yẹn lẹ máa tó ṣe nǹkan tó tọ́ tó yẹ tẹ́yìn kan bá fẹ́ wá sílùú òyìnbó táyà yín bá ń já ẹ̀ mọ̀ wípé ó yẹ kẹ́ ṣẹ̀tọ́ fún àwọn tó wà Nàìjíríà kí ló dé gbogbo obìnrin daṣẹ́wó ìyàwó ló ń tu ló mọ́wọ́ fọkọ jẹun tọkọ bá ń lọ patí ìyá yìí ṣé mo rí ṣéǹjì ń bẹ̀ yẹn is that a life? Come on. I don't know. Ọ̀rọ̀ ìlú yẹn sú ni. Anyway, mo ti sọ nǹkan tí mo fẹ́ sọ. Tọ́n bá bí èrè, ẹ lọ bá Sunday Igboho. Gani Adams, àwa ń bí o. Tọ́n bá bí èrè, yálà ìjà ẹ ni mo wí. Torọ́ ba kínní ni ẹ. Ẹ̀rùn ààrẹ ọ̀nà fàájì, ó ń ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Tó bá jí Ààrẹ Ọ̀nà Kakanfò ni. Gbogbo tọ́mọ yẹn ṣe pátápátá ló máa support. Gbogbo ẹ̀ ló máa support. Ẹ̀yin olóṣì olórí burúkú dèdè ẹ̀yin ìkà yìí kí ló dé come on anyway I said it all n ti fẹ́ sọ mo sọ yẹn ẹ máa tó I'm not a blogger but ọjọ́ náà ń bọ̀ lọ́lọ́run wí ìgbà yẹn lẹ máa tó mọ̀ wípé ìhòòhò la máa gbà ṣépè fún yín àti ìbọ̀rọ̀ alẹ̀ ń hòòhò fún yín ẹ rántí ayé Babangida nígbà ayé ọ̀run Ọ̀gbẹ́kọ̀yà tọ́gbẹ́kọ̀yà sì dá ní Ọ̀gbẹ́kọ̀yà ọ̀dà mọ́ ń sìn
ó lá máa padà sọ̀rọ̀ yìí ẹ̀yin olóṣù olórí burúkú dédé bàbá ẹ̀ ṣé ẹ̀yin èèyàn mi ó dà ọ́ mọ́. ọ̀rọ̀ ká sọ sà bóyá kí a tún padà sórí ẹ̀ ó sọ wípé àwọn àgbààgbà Yorùbá kan ti gbowó ni wọ́n ṣe darapọ̀ mọ́ àwọn ṣẹ́yìn bá wọn gbowó àbẹ́ ẹ̀ bá wọn gbowó sà. irú question ló ń bi mí yẹn mo sọ pé ẹgbẹ́ mi ló ṣe protest ní lóyìnbó ní ṣàgbàlagbà lóyìnbó ó lọ béèrè pé ta ló ní OPU tó wà ní Yorùbá One Voice níjọ́ tí wọ́n ti ń ṣe journalist jọ́ ló gbọ́ pé Gani Adams compromise rí bọ́wádìí mi jọ́ ló gbọ́ pé Gani Adams gbowó lọ́wọ́ ìjọba ó gba ìbọ̀dì fúnlẹ̀ Yorùbá rí nǹkan tó ń sọ yẹn kò lè help gbogbo ọ̀rọ̀ tó ti sọ torí àgbààgbà Yorùbá wọn máa hate ẹ̀ nǹkan tó ń try láti insinuate gan kò yé wa irú nǹkan tó ń sọ pé ó ní ààrẹ wa kó wá lead wa ó pè mí lórí aago ibi tó bá fẹ́ pè mí pé kí n wá join struggle pẹ̀lú position tí mo wà yìí wà wá bá mi lé wà wá ní ààrẹ o mo wá bá yín lé o tọ̀wọ̀tọ̀wọ̀ o mo fẹ́ kó wá lead wa mo bẹ̀ yín mo fẹ́ kẹ́ wá lead wa ní Ìbàdàn o lórí protest àjọsọ tó bá yẹ pé ó ti tásìkò bá sọ fún ẹ tí ò bá tásìkò bá ní bàbá yìí ṣùgbọ́n orí social media ló ti ń pè mí even gbogbo yẹ pè mí ó wá jẹ́ kí àwọn security wá center sí mi lórí wọ́n wá center sí mi lórí bíbá yìí pé èmi gan mò ń tì ẹ́ pé kó lọ sọ̀rọ̀ wá ó dẹ̀ tí wá sọ̀rọ̀ tán ó ti gbé agogo tẹ̀ pè mí tó bá tẹ̀lé wá sẹ́kọ̀ọ́ pé ààrẹ o ẹ jẹ́ ká jọ ṣe kínní o I need assistance o àwọn mẹ́mbà tí mo ní Ìbàdàn nínú ọmọ ẹgbẹ́ mi ó kéré jù wọ́n á wọ 500,000 tá a bá ní ìgbà tẹ̀ jáde tí n bá ṣí àwọn ọmọ wa sẹ́yìn yẹn ó kéré jù lánàá wà ní 10,000 but ó ti expose everybody ó ti create alarm débi pé àwọn security network gan wọ́n á monitor gbogbo àwọn tó yẹ kó jẹ́ key people bẹ́ẹ̀ kan náà ṣe máa ń ṣe o ó máa fi propaganda ó máa dẹ̀ jẹ́ kí Yorùbá máa suspect ẹ̀ pé àbí wọ́n lò ní fún struggle yìí àbí wọ́n lò ní torí àwọn òǹpẹ́ suspect yàn bàbá dẹ̀ tí wọ́n ti ń lo ẹni yẹn àṣàfùn so a gbọ́dọ̀ wà very careful torí bíjọba bá ṣe wọ́n á máa plant àwọn èèyàn sínú struggle wọ́n máa ń ṣe ẹ rò pé a máa sọ̀rọ̀ bí èèyàn gidi ó fẹ́ bọ́ọ̀gì yín ni o gbogbo àṣírí tó bá wà láàrin yín a mọ̀ àwa lọ sọ fún ìjọba tó bá ti pé òun ti destroy group yẹn tán àwa back out àwa give excuse bí ìjọba ṣe máa ń ṣe nìyẹn o but mi ò sọ pé òun sì rí bẹ́ẹ̀ o but tó bá ti ń sọ̀rọ̀ jù nípa yẹn a máa wò pé àbí wọ́n ń lò ní fún wa ni bó ṣe rí nìyẹn. mo ní ṣe rántí pé àwọn hoodlums tó ń kidnap yẹn tó ń pa àwọn èèyàn ṣe mọ̀ pé mi mo raise alarm yẹn ṣe rántí ẹ bá follow ẹ up èmi mo raise alarm yẹn èmi mo dẹ̀ mobilize àwọn OPC vigilante pẹ̀lú àwọn ọlọ́pàá fún clearance tó ń fi wọnú igbó yẹn tó ń fi arrest àwọn tó arrest wọ́n dẹ̀ rí AK-47 mẹ́rin gbà lọ́wọ́ wọn àti compaction mẹ́wàá wọ́n dẹ̀ hand over fún area commander bẹ̀ yẹn wọ́n flush wọn àwọn tó arrest àwọn tó lé padà sí Niger State ní gbóǹbẹ̀ yẹn wọ́n lé wọn dànù after táwọn boys yẹn tó ti ṣiṣẹ́ yẹn pẹ̀lú àwọn ọlọ́dẹ ìlú náà combination wọn ni tó ṣiṣẹ́ yẹn tán ní òru Saturday mọ́jú Sunday ní ọmọ wa wọ́n dè kó wá lọ síbẹ̀ níjọ́ Wednesday ní ìrọ̀lẹ́ pẹ̀lú kámẹ́rà ó bẹ̀ sí lọ ń sọ àwọn ọ̀rọ̀ tó sọ yẹn náà part of it náà ni láti build the morale and confidence ni but tó bá ti ń di wípé ó ti bẹ̀rẹ̀ struggle pẹ̀lú wa ní tó ti lọ ń kọlu àwọn Yorùbá leaders wọn yẹn àwọn ló máa wúlò fún kọ́ọ̀sì tó bá yá ẹlòmíì lè má lérò lẹ́yìn inú wọn ṣùgbọ́n wọ́n ní voice wọ́n dẹ̀ ní contact so mo fẹ́ fi àsìkò yà appeal sí pé kó má insult any Yorùbá leader kó o má ṣe tiẹ̀ lọ àìmọye nǹkan tí mo ṣe lábẹ́lẹ̀ tí mi tẹ̀ pariwo mi tẹ̀ insult anybody àti àwọn Yorùbá leaders mi tán náà ò support self determination o ní láti bú wọn o ní láti sọ̀rọ̀ sí wọn torí ọ̀rọ̀ lẹ Yorùbá gbọgbọ́n ṣé ọba ló fẹ́ lọ bú ni ẹni tó bá bú ọba á lù sympathy so o gbọ́dọ̀ wà very careful èyí ṣe pé kó wá torí pé tó bá ti dé bí kámẹ́rà tó bá fẹ́ sọ̀rọ̀ kó má jùkúlù àwọn èèyàn anyhow onídàá àwọn èèyàn tó wà ní òkè òkun ṣe ń gbà ẹgbọ́ tó bá yá tó bá rí pé ó wà constructive ẹni tó fi pàdé ogun náà máa fi pàdé ogun so kó wà careful torí ọmọ wa ni òun ṣe bẹ̀rẹ̀ struggle ni business normal ni ó máa lọ ra mọ́tò máa ń tuta ni ó ṣe wọlé ni ó bá dé náà bá dẹ̀ wọ́ ibì kan ó gbọ́dọ̀ gba training wọ́n train ẹ̀ bọ́n ṣe máa ń rudiment jàǹgbara ìgbà míì wà ó tẹ̀ ní sọ̀rọ̀ rárá wà operate tó bá tásìkò kó o sọ̀rọ̀ wà constructive wà dẹ̀ ní point tó bá tásìkò propaganda olórí kọ́ ló máa ń sọ̀rọ̀ ju propaganda spokesman ló máa ń sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tó olórí bá ti ń sọ̀rọ̀ ju ọ̀rẹ́ òní ní weight àwa di theatre àdi comedians so bí ọ̀rọ̀ jàǹgbara ṣe rí nìyẹn kì í ṣe kọ́tà kan máa celebrate rẹ̀ bí social media bí olórin ó nídìí ọgbọ́n àti òye ó dẹ̀ nídìí ọ̀pọ̀lọpọ̀ àdúrà mi ní sọ ju bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun púpọ̀ sà. mo kàn fẹ́ kí point ibẹ̀ yẹn clear ni. àti sùdíọ́là kásá
àsìkò àtisùn ti tó ìdí ti là ojú Yorùbá ti là á ti já ìlú tá ń pè Nàìjíríà ìlú ìyẹ̀jẹ tí wọ́n yan Yorùbá jẹ́ pọ̀ ni ìlú tá ń pè Nàìjíríà o ìlú ìyẹ̀jẹ tí wọ́n yan Yorùbá jẹ́ pọ̀ ni kí ló dé ẹ wo àwọn ìyá wa ìyá mi náà wọ́n ìyá wọn ń ta wóróbo náà fi tọ́ wa léèwé wọ́n ń ta ìpà tagbá ta nǹkan kan kàwé tarú lẹ́gbẹ̀ẹ́ títì àwọn ìyàwó kiri irú lọ ọmọ mi lè lọ léèwé ọmọ mi lè jẹun tápọ̀ mọ́ nígbà wọn bá wá tọ́ wọn wé àparí ìwé federal oríṣẹ́ kankan tí ó fún wa federal oríṣẹ́ tí ó fún wa èyí sì ń kọ́lé ìlú èbó àwọn ọmọ tí ẹ bá rọ máa ń sàkóso Fúlàní nínú èbó ọlọ́kàwé ẹ bá dé Àbújá ní ìlú Àbújá tá à ń sọ yìí tẹ́lẹ̀ ń lọ Kánò ẹ sì kan street light lọ tẹ́ ìdọ́hùn ni gbogbo owó tí tẹ́ ń palẹ̀ Yorùbá ẹbí tó Àbújá ẹbí tó Kánò ẹbí tó Kánò bú ni wọ́n Nàìjíríà náà ń pè yín ẹ tún wọn pa wá ẹ wá sí dáadáa fún àwọn ohun tẹ́ ẹ máa fi sẹ́fà wà ní pé kẹ́ ẹ máa pa wá ẹni ká wọ́n ní àtàwọn bòròrò yìí kan máa pa wá lórí ilẹ̀ bàbá wa ó ti tó gẹ́. tó yes ibi tí ẹdínwó ẹjẹ nǹkan sá ilé sí à ń kà nínú ìwé ìròyìn wọn ní afẹ́ máa ta dúkìá gbogbo tá a lè fi gbọ́ bùkátà Nàìjíríà lọ́dún 2021 abẹ́rẹ́. gbogbo ọ̀rọ̀ Nàìjíríà yóò kẹ́mi ọ̀rọ̀ bí wọ́n ti ń pa Yorùbá lọ́kàn mi kò sí tákàn mi pẹ̀lú Nàìjíríà kí lákàn mi pẹ̀lú Nàìjíríà wò àdílẹ̀ Yorùbá iṣẹ́ bí ó ṣe da làwọn wà áfítà. títí Nàìjíríà ẹ ti tilẹ̀kùn mọ́. bí ilẹ̀ Yorùbá ó ṣe da lèmi pẹ̀lú Nàìjíríà wọn bá ta gbọ́ ayé wọn tẹ́lẹ̀ Àbújá kan ta gbọ́ ìgbẹ́ lọ́kàn mi àdílẹ̀ Yorùbá ti àyè ilẹ̀ Yorùbá ti àyè àyè àwọn Yorùbá ni ká fẹnu wa kò sójú kan kájọ gbara wa lẹ̀ lọ́wọ́ yẹn jẹ tí Nàìjíríà yẹn àjẹ ká mọ̀ bá wọn ṣe mọ́. good ibi tẹ́ wá dé yìí èèyàn ní mo kọ àmọ́ alápẹ̀rẹ̀ bí mo ti kọ ògbìn lẹ́ẹ̀kan pé tó ṣe bí ẹ̀yin bàbá wa náà lẹ́jọ́kọ̀ yìí ǹjẹ́ ẹ lè sọ fún wa torí wípé bàbá rí ọ̀ká lọ́dún tá a rí ejò ní ètò náà tó ń gbọ́ ruru lọ́sì tí paramọ́lẹ̀ náà tó ń dúró sáárín tí ṣèbí náà tọ́jọ́ wájú àyà ọkọ̀ ọdẹ tó fẹ́ kó wọn lójú gan-an bẹ́ẹ̀ ṣe ń gbáradì yìí ǹjẹ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò ǹjẹ́ lẹ́jọ́ lájọsọ kankan lórí ẹ̀. ẹ ṣe bọ̀ wípé ìyá ọmọ sílé kó tó ṣèta. kọ́kọ́ ọmọ Yorùbá lè mọ tí lọ ní o. ẹni tó bá jẹ́ olórí òun náà mọ̀ fojú sí la. abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ni èmi ò dóye kankan Sunday Igboho tí mò ń jẹ́ orúkọ ìlú mi ni àbí olórí ní Ààrẹ Ọ̀nà Kakanfò ẹjọ́ òun jókòó lé ẹ̀gbọ́n tí mo sọ fún yín ẹ jẹ́ ká Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ní ẹjọ́ jókòó lé nígbà tí ọba kan Ààrẹ Ọ̀nà Kakanfò yóò jáde ẹjá wa tá àti Kakanfò yìí tá tí wọ́n ń pa fámìlì wa ń lu wa iná ẹjá wo ṣe lé ká tó ṣèta ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ lè mi wà yìí ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lè mi. ọkàgùn sí oníkàgùn àkúrápálá kàgùn sọ́lọ́dúnmarè torí sẹ́ńsọ́ jí ni mo dákú káàkó ní Ìbàràpá lọ́kàgùn sọ́dọ̀ tèmi wọ́n kẹ́ni tó ti tó ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí bá wà lọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ máa gbìjà àwọn bàbá mi tí wọ́n pa ń bí yóò ní ṣe bẹ́ẹ̀ náà láwọn ọmọ ńlé kí lẹ̀ ń wẹ́jà àwọn ọmọ yẹn kọ́kọ́ gbé mi tó wo kémi ọba ń gbé mi ó fúyẹ́ kò tí ì kan ààrẹ wa ẹ fà rẹ lẹ̀ ẹ fà rẹ lẹ̀. pẹ̀lú gbogbo ń tẹ́ ẹ̀sọ́ tó ti kárí ààrẹ mọ̀ ayé yìí. ààrẹ gbúrò ó sì mọ̀ bí tá à ń lọ ó jẹ́ ààrẹ ẹ ti tọ́ lálẹ́ báyìí àwọn tẹ́ ẹ sì dáná fún ààrẹ ẹ náà ò ní sùn. nígbà tẹ́ bá fẹ́ mọ̀ báyà ààrẹ ṣe ti àbí ò ṣe ti ẹ̀ta wá ń pọ́n ẹ̀yẹ ta ń pọ́n wò ẹ jẹ́ kí ìjọba gbé ọwọ́ sí wa. ẹ máa ń gbèjà rẹ jà nù. bẹ́ẹ̀ ni nígbà tẹ́ bá fẹ́ mọ̀ báyà ààrẹ ń ṣe ti ẹ jẹ́ ẹ̀fà rẹ lẹ̀ tẹ́ bá fẹ́ mọ̀ báyà ààrẹ ń ṣe ti àbí ò ṣe ti ẹ kọjú ẹ jẹ́ kí ìjọba kọjú ìjà sí a. lóòótọ́ nígbà ìjọba bá kọjú ìjà sí a tí wọ́n ní pé pàtó ń pa àwọn fámìlì wa yẹn o àwọn fọwọ́ sí wọ́n mọ̀ pa wá lọ bóyá ààrẹ ó gbà kẹ́ mọ̀ pa wá bóyá kì í sàwọn Yorùbá lọ́jà rẹ lórí yóò wá gbà kẹ́ mọ̀ pa wá lọ bóyá yóò mọ̀ wòyàn ẹ mọ̀ wòran bọ̀ fíìmù tó gùn ni ọ̀rọ̀ Yorùbá ni ká mọ̀ sọ́dọ̀ Nàìjíríà èmi ò sọ́kàn mi kò láwọn yóò gbogbo àwọn wèrè tá a fi sọ lórí sẹ́nitọ̀ tá a fi ṣe lórí wa tí wọ́n lọ sùn lé ìjọba lábùgá àwọn wèrè sáwọn láwọn á sọ̀rọ̀ tí wọ́n bá tara wọn. tí wọ́n tẹ́rí sẹ́ẹ̀sì. ibi wọ́n ń ta property wọn fi ń gbádùn ni àwọn sẹ́nitọ̀ wèrè àwọn tó ti ya wèrè tí wọ́n bá ya wèrè ẹlẹ́sẹ̀ sẹ́nitọ̀ wa wọ́n sì ń pa àwọn ọmọ yín ní Ìbàràpá wọ́n ń pa dókítọ̀ tó gba phd tó lọ òbí ìbò tó sì wàhálà wọ́n pa ẹni tó kó owó rẹ̀ tó fi kọ́lé epo wọ́n pa gbogbo ẹ̀gbọ́n wọ́n rẹ̀ pa àwọn búrọ́dà wa ẹ̀sìn lẹ́yìn ṣe sẹ́nitọ̀ lé a lórí ẹ̀ sì jọba lé a lórí nígbà bá wá yá tálá lè gbìjà gbogbo àwọn ìyá tó ń tagbá tó ń ta owó ọ̀dọ̀ lẹ́mọ̀ lé wọn kó omi tó ti ń tajà ẹ̀wọ̀n dàwọn láàmú ẹ̀wọ̀n ṣe wèrè ẹni wọn ṣe táàsì àwọn sì jọba wèrè
ìjọba tí ò fún alẹ́ ìjọba tá à ń ṣe ẹ pé ìjọba federal wèrè wo ẹnìkan ń jẹ ń gbádùn ẹnìkan ò rí jẹ kó ságbádá ń kó nu èsì tutù ń gbádùn ara ẹnìkan ò rí jẹ kó gbádùn ẹ wá láǹpẹ wa Nàìjíríà ṣé Nàìjíríà ló ń pè yùn ẹ àwa Yorùbá ní ká ṣe ra wa lọ́kàn àwa nìyà ń jẹ àwa ní Nàìjíríà ń yàn jẹ. ọ̀dà ẹja fẹlẹ́ yìí káfí káàdì ẹ̀ ńlẹ̀ fún tòní torí pé asá ti ẹ̀ka ń tẹnumọ́ iná lẹ́yìn náà tó ń tẹnumọ́ pé àlọ́jọ́ Jímọ̀ ẹ̀ ti pé ó ti dún ìpè ó ti dún pé bàbá ti mọ́ tó dìgbà náà kò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ lórí ẹ̀ bàbá wa nígbà tí ọ̀ yá wèrè ibi tó pa wá tó ń dé ibi sẹ́ni kí pa wá tó yẹ ó ti tó bẹ́ẹ̀ kọ́ lọ tọ́pọ̀ wá lóhùn ò ní lọ ẹ kó dúró dè wá bóyá lu bàbá rẹ níbẹ̀. kí n tẹ̀ tó béèrè tó last tó jẹ́ tààfin káàdì ẹ̀ wọ́n ní ó ṣeé ṣe kí ọ̀rọ̀ ẹ ti dàbújá o. tó bá kọ̀ lábújá sẹ́gbọ́ tí ọ̀rọ̀ pé sẹ́ríkì ń pa àwọn bàbá mi bára pé ẹ lọ fíìsì tí wọ́n pé mo lọ kí pé kó kó ewu ẹ̀ lórí àwọn bàbá mi ti ń pa tó bá ti kó lábújá kó gba Màdúgùrí kó gba Bọ̀nú kó lọ sọ fún kilo lórí àwọn Boko Haram sẹ̀kì yíyọ àbí kí wọ́n ń pè yẹn Sàkàrà kó lọ sọ fún kó mọ tẹ̀lé wọn bọ̀ kó mọ tẹ̀lé sẹ́ríkì bọ̀ wọ́n á pa àtàkùn kó wá pa gbogbo àtàkùn mẹ́ tó bá ti kó lọ́dọ̀ àwọn. ṣé ẹ fẹ́ mọ etí ẹ tó bá dé tó bá dé yóò ju tí ẹ sàṣì lọ eléyìí tẹ́lẹ̀ tẹ́sẹ̀ bọ̀ yóò ju tí ẹ sàṣì eléyìí Nàìjíríà wípé kó wá pọ̀ ọkàn mi wò wọ́n rọ̀ bá ń ṣeré ni wọ́n rọ̀ bá ń ṣe fíìmù ni kí ni Àbújá wákàtí ẹ̀ ní popularity lẹ̀ èmi wá popularity ń bo popularity kí ni ṣé federal ló fi mi lóko ni mo fọlọ́ tó báyìí pé popularity mo wá kọ́ lọ béèrè lọ́wọ́ mi popularity kí ni èmi bàbá mi ti sọ fún mi láti kékeré pẹ́sẹ́ tí wọ́n bá ti yẹn ẹ̀jẹ̀ kó gbóhùn lè kí fún wọn ni tí wọ́n bá ti yẹn ẹ̀jẹ̀ wọ́n yẹn Yorùbá jẹ ni àwa Yorùbá là já wọ́n yẹn wá jẹ ni ìyẹn jẹ́ lánàá wọ́n yẹn wá jẹ àwọn tá a tó a fi sọ lórí olórí bún gbogbo wọn gbogbo àwọn tá a fi sọ lórí yẹn ẹ wo ìgbà tí ẹ ń sà tẹsẹ̀ àti ní wọn bá tún àbá sí ni wọn tú ẹ wo ráìsì tó lọ lóòdù sínú ilé wọn bá ń bá ẹ wo iye ọ̀kadà tó ẹ wo nǹkan tó wọn ní kọ́ lọ kó fún wa tó kó sínú ilé wọn tó wọn kó fún wa ẹ wo generators àbẹ ẹ wo transformers ẹ wo gbogbo nǹkan tó kó fún wa táwọn èèyàn ń kó jáde tó ní kọ́ kó fún wa tó kó fún wa táwọn èèyàn kó jáde tó ń sáré gbé ẹ wo nǹkan bá sáwọn tá a látẹ̀ nínú sáwọn tá a fi ṣèjọba lórí ibùnú àwọn táwọn ti bàjẹ́ ìyá rẹ̀ ó jẹ wọn àwọn arọ́mọdọ́mọ wọn jẹnu yà yẹn gbogbo ọmọ Yorùbá tí ń dalẹ̀ Yorùbá arọ́mọdọ́mọ rẹ̀ ó jẹ ń bẹ̀ arọ́mọdọ́mọ nígbà wọn gbógun ti Awólọ́wọ̀ tí wọ́n pa sẹ́yìn àrọ̀ ọmọdé wa nìsín nígbà wọn gbógun ti Abíọ́lá tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ẹ gbógun ti Ìgbòho náà kẹ́ pa ìyá rẹ̀ ó jẹ yín ṣùgbọ́n ẹ gbàgbé Awólọ́wọ̀ ní fúnra wa lágbára wa lẹ̀ ṣùgbọ́n kẹ́ tó parí èmi yóò fẹ́ bọ̀ wọ́n fẹ́ la èmi kí fẹ́ dírà sẹ́ kókógun wa èmi ọ̀sọ́ pọ̀ nípa ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn ní òfin jẹ̀bù ẹ̀ á ti dé Bàràpá fẹ́tẹ́rẹ́kì tí ń pa wá tí ń pa àwọn bàbá wa Bàràpá yóò fi Bàràpá lẹ́yìn jọ náà. níjọ́ Friday. bẹ́ẹ̀ lọ sọ fún yín ẹni bá mojú sẹ́ríkì ni kó sọ dodo ọ̀rọ̀ fún pé àwọn tí ń lé àyẹ̀mọ̀ sẹ́wọ̀n wọ́n ní ajá ń lérí. ibi ẹlọ ìlágbára. ìkòkò náà ń lérí. àbí. wọ́n dúra wọn lọ. sẹ́rí ọ̀rọ̀ sẹ́ríkì àti àwa sẹ́wọ̀n pé Fúlàní agbénipa lòun àbí ó dàbí ọ̀rọ̀ ẹkùn àtàwọn ọmọ ẹkùn wọ́n wá ń ṣeré ń bùbá ọmọ àgbẹ̀ wá rí àwọn ọmọ ẹkùn wọ́n lọ fọwọ́ ra wọn lórí wọ́n ń bá wọn ṣeré ẹkùn sọ̀rọ̀ nǹkan wò nígbà wọ ọmọ kan ọmọdé ni wọ́n á wò ó tiẹ̀ nǹkan wò ó sì wá lọ ọ sáré lọ bá bàbá ẹ̀ ọwọ́ ní bá mi ẹ̀ rà àwọn ọmọ olóńgbò ń bẹ̀ wọn àwọn olóńgbò wọn ṣeré wọn lọ bá wọn ṣeré bàbá àwọn ojú ta àwọn ọdún wẹ̀rẹ̀ ni ó ní ẹ̀kọ́ mi jẹ́ wàrà. ẹni mọ̀ ọ́ kó. àwọn ọmọ ẹkùn wa sọ fún àwọn rẹ̀ pé kí ni bàbá rẹ̀ sí wọ́n ní bàbá rẹ̀ kí ó dára pàtàkó họ ẹ̀fẹ́ ọmọ ọmọ wa. àwọn tó mọ̀ mi ti sọ fún Sẹ́ríkì pé èyí tó pa ní Bàràpá tó kẹ́rù rẹ̀ wọ́n dẹ̀ ti kàn mí lápá wọn ti sọ fún pé ibi tó pa wọ́n dé ní Bàràpá ó tó o ibi tó jí wọn gbé dé ó tó o fi wọ́n lọ́rùn lẹ́ẹ̀mbẹ́ o àwọn Ìgbòho ò ní gbà o wọ́n jẹ́ nìkan kan wọ́n jẹ́ ìjọba kan tẹ̀ ọ́ o ìjọba tó sọ fún ọ pé kò dúró kọ́ ọmọ pààyàn ìjọba padà lẹ́yìn nígbà táwọn Ìgbòho bá dé o tọ́ra dìbẹ̀. níjọ́ Jímọ̀ yìí. àwọn kẹlẹ á lọ kí àwọn aráàlú pé tó a kó oríire ti àwọn Fúlàní tó wọ́n ti lọ o á lọ dúpẹ́ lásán ni ìdúpẹ́ ló kún bẹ́ẹ̀ Friday. tẹ́ ẹ̀ bá dira lọ tí wọ́n bá ti dira lẹ̀. bàbá ẹ fi bẹ́ẹ̀ lẹ̀sẹ̀ á lọ dúpẹ́ ni á kẹlẹ dúpẹ́ pé lẹ́yìn aráàlú. ẹ mú ẹ kí ara tó rẹ̀ kọ́. Friday á kó lù lẹ́yìn. lóòótọ́. Sẹ́ríkì ó ti fìlú lẹ́gbà tí ẹ gbọ́dọ̀ dira fáwọn ń lo. àbà bàbá nílùú bàbá wa ìpínlẹ̀ Ọ̀yọ́ wa amọ́ra wa yorùbá ní amọ́ra wa o amọ́ra wa amọ́ra wa o amọ́ra wa o àwọn tí ń bọ̀ yìí ẹ má jẹ́ ń darí ju orí ètò lẹ́wà ẹ fọ wọlé bàbá ẹ fi bẹ́ẹ̀ lẹ̀
ṣùgbọ́n lórí ọ̀rọ̀ àwọn olórí tẹ̀ ń dákọ̀ wọn ń ta nǹkan Nàìjíríà wọn bá ta Nàìjíríà kí n tẹ̀lé pẹ̀lú táwọn yẹn. káfílẹ̀ yìí nígbà tí wọn ta Nàìjíríà tẹ́lẹ̀ ń bo Nàìjíríà wa ọlágbára yóò bá ní ká múra ká mọ̀ ní wọn tà wá mọ́ ní Nàìjíríà. kí ni ohun tẹ́ ẹ ní sọ fún àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá káfíyẹn ká. èmi ìgbàgbọ́ bá sọ fún wọn wípé. torí agbọ́n tó ṣẹlẹ̀ lóńdó báyìí pé. ẹ wo gómìnà pínlẹ̀ Ondo ẹ̀ kó lórí rẹ̀ dànù sẹ́yìn kó lórí gómìnà pínlẹ̀ Ondo yẹn ó ní gbogbo Fúlàní ìpínlẹ̀ Ondo òun fún ọ ní ọjọ́ méje kíkàdù kó kópa nípò ẹ̀ tó ń kó rárá dáadáa wọn kọ́ yẹ pa àwọn èèyàn gómìnà nù. ṣé ẹ ti jọ sọ̀rọ̀ ni tẹ́lẹ̀. èmi mo fọlọ́ nbúra mi bàtí kí n mọ fẹ́ kún ọmọ lẹ́mbà rẹ̀ mi àti sọ̀rọ̀ gómìnà APC Mrs APC tágbé bọ́yá àjọ ń sẹgbẹ́ ṣẹ́tẹ́rán sàn bọ̀ ẹni yẹn ní fílì ní àwọn ó rí pé àwọn tí wọ́n ń pa nípínlẹ̀ Ondo yìí àwọn tó ń jẹ gómìnà lé lórí ni nà kí ni ti pọ̀ jù ó dẹ̀ pàṣẹ ó pèsè gbogbo àwọn ọ̀dọ́ gbogbo ẹ̀jẹ̀ balábàrẹ̀ bọ́ta ẹlẹ́ gbogbo wọn dànù ẹlẹ́ gbogbo Fúlàní pọ̀ lórí ilẹ̀ Ondo ọ̀fẹ́ ọmọ nọ́mà kó ṣe kí gbogbo ilẹ̀ Yorùbá orí nìyẹn ibà náà lè jẹ gómìnà lé lórí àwọn aláṣà dìbò fún aláṣẹ wàhálà fún yín nígbà tí wọ́n á di gómìnà kan tó ń pa wá ta ni ó ṣe wàhálà fún yín lọ́la àti pé pàápàá nígbà lọ jìnnà èwo ní jẹ́ Nàìjíríà abólórí ibú làwọn tẹ́ ń pè lára Nàìjíríà yìí àwọn tẹ́ ń pè tó ń pè wá ní Nàìjíríà wọ́n Nàìjíríà tó ń ti ń pa wá tó ń dà wá láàmú àti pé yóò bá ní káṣíra wa lọ́kẹ́ kápò onú ìyà tí Nàìjíríà fi ń jẹ wá Nàìjíríà fi yà jẹ wá ní kápò lọ́dọ̀ wọn kápò tí o kápò ń bẹ́ẹ̀ yóò bá ní ewúrẹ́ olóhùn sọmọ ìyá àgùntàn ní ìyá tòun òbí dúdú á lè kó lọ́dọ̀ wọn. ṣé básìkò ti tó. àsìkò ti tó kí là ń lọ mú because tónílé bá ti ń fi àparí sún hàn àlejò ó ń sọ fún pélé ti tó lọ. ẹ sọdà ṣùgbọ́n irú Ààrẹ Ọ̀nà Kakanfò náà lọ yẹ pé. aláàrẹ àwọn alákọ̀ọ́kọ́ yarí náà ibi ẹsẹ̀ kejì ààrẹ ibi ẹsẹ̀ ààrẹ kí n tèmi ẹjẹ àwọn ọmọ ọba lọ náà ààrẹ ń dira lọ́wọ́ ẹ sáfùkẹ́ balẹ̀. ṣé bàrẹ wà yàrá àwọn ààrẹ méjèèjì ẹ máa ń fọkẹ́ dira. balẹ̀ èdè mọ̀ sọ́wọ́ ẹ̀ fún yín. ẹ̀yin ò lérí wọn ti nígbà tí ní à ń ó dira. sọ fún pé ààrẹ mọ̀ sí tá à ń ṣe ààrẹ ń bẹ lẹ́yìn wa bámbám tẹ bá fẹ́ mọ̀ bá ààrẹ ń bẹ lẹ́yìn wa ẹ̀yẹ ẹ̀ta wá ń pẹ́ o ẹ̀ta wá ń pẹ́ o. ṣùgbọ́n àrà rẹ níjọ́ bá ní bàbá bá ní bàbá ẹ̀ta wá ń pẹ́ o. tó bá wà. wọ́n láà fi ń bẹ lẹ́yìn wa bí òsì la wa lẹ́yìn wa ẹ̀ta wá ń pẹ́ o. èmi wọ́n sọ fún mi bẹ́ẹ̀. ikú bàbá yẹn ń bẹ lẹ́yìn wa Olúbàdàn ń bẹ lẹ́yìn mi bí òsì lẹ́yìn mi ẹ̀ta mi ń pẹ́ o. kí lẹ̀ ń sọ adéyẹmọ sẹ́nu Olúbàdàn dùn lọ́sẹ̀ tí fàyẹ̀ ń bára pa ni inú kábíyèsí ó dùn. àrígbẹ́ tó bá wọn ṣé kábíyèsí láwa ni kò mọ lọ Ìbàràpá bàbá tó ti dàgbà àwọn aláàlọ́ ọbẹ̀ yóò wá fàdúrà tiwa pé gbogbo Fúlàní ti ń pa àwọn ọmọ mi ń Ìbàràpá ti ń pa àwọn èèyàn mi ẹ lọ lé wọn kó bẹ́ẹ̀ sẹ́ni ìgbà tí kábíyèsí wa bọ̀ tàbí yóò lọ lé wọn o ṣé mo gùn kábíyèsí ni ṣé kábíyèsí wa sọ yìí ni ṣé gómìnà náà sọ pé tó ọyá Sunday lọ lé wọn o kò ní sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ ẹ̀mí nǹkan àgbà. kábíyèsí Olúdò sẹ́ni kí bàbá dáadáa bẹ́ẹ̀ bí akọ tẹ bá fẹ́ mọ̀ bóyá mo ní bàbá bí nǹkan bí bàbá nígbà tí n bá ń lọ Ìbàràpá tí mo fẹ́ lọ dúpẹ́ tàbí ọ̀sán lọ́jọ́ Friday. ẹ mọ̀ pé Sẹ́ríkì bẹ̀rẹ̀ mi bí àbá Sẹ́ríkì Olúdò bẹ̀rẹ̀ mi bí àbá Olúdò bẹ̀rẹ̀ mi bí àbá Sẹ́ríkì àti wù àti bẹ́ẹ̀ òun ní Sẹ́ríkì ọ̀ní bẹ́ẹ̀ ọ̀ní bẹ̀rẹ̀ yìí wa àwọn tí ń bú ọ̀ní èmi ọmọ tí wọ́n rí tán bú fún ọ̀ní òní kẹ́wù ògùn ọ̀kọ́ ṣáájú wa níṣẹ́ táwọn yẹn ń ṣe nìyẹn o mo ṣẹ̀ṣẹ̀ rí ìdí àwọn bàbá wa ni o pé gbogbo wọn tá à ń ṣe yìí dọ́n bá mú wa nísìnyí àdàkọ̀ ògùn ọjọ́ mú wa pọ̀ ni àwọn ní òní ibi tán ń lọ tọ́lá àwọn náà ní wọ́n rán wa wọn ò dẹ̀ tó bá dẹ̀ sọ pé àwọn kọ́ làwọn rẹ̀ wa kó ṣe fídíò kí wọ́n sọ gbogbo ayé. tó bá jẹ́ pé àwọn ọba wa wọn ò mọ̀ sí gbogbo pé báwọn Fúlàní ṣe ń pa wá yìí kò táwọn lọ́rùn kó ṣe fídíò pé bí Fúlàní ṣe ń pa wá yìí kò táwọn lọ́rùn kó mọ̀ pa wá lọ ẹni wọ́n ṣe fídíò kò táwọn lọ́rùn ṣùgbọ́n wọn ò lè wẹ̀ wo ogun kan ní ẹ̀sọ́ àwọn ti dàgbà náà àwọn àdè fún wọn jọba sáwọn ní kọ́ba ó dé adékọ́lọ́ wẹ̀ wo ogun kọ́ wọn sọ lójú ogun ni ogun ló délẹ̀ Yorùbá yìí ìlú gbọ́dọ̀ ní jagunjagun ẹsẹ̀ ń gbọ́dọ̀ jẹ́ ìṣòro mi gbogbo nǹkan tá à ń ṣe làwọn ọba ilẹ̀ Yorùbá fọwọ́ sí ẹ mọ̀ mọ̀ dáhùn bàbá alẹ́bí náà lágẹ̀ o ṣé dáhùn bàbá wa tí wọ́n bá tó bẹ́ẹ̀ káwọn ṣe fídíò pé bí Fúlàní ṣe pa wá yẹn o ọ́ táwọn lọ́rùn yàmùyàmọ̀ jẹ wọn láàfin kí lè tó mọ wọn sì á ṣe fídíò kọ́ táwọn ọlọ́gbọ̀n ṣe ń pa wá àwọn ò ní ṣe bẹ́ẹ̀ àmọ́ ó tiẹ̀ gẹ́rẹ́ àwọn kábíyèsí ò ní ṣe bẹ́ẹ̀ o tẹ́yìn bá fẹ́ mọ̀ pé kábíyèsí ń bẹ lẹ́yìn wa tí wọ́n bá bí Sẹ́ríkì dáa tó ẹ̀ kọ́ bá bí bàbá ẹ̀ dáa bàbá Sẹ́ríkì ti ń pààyàn ní Ìbàràpá tó bá bí bàbá ẹ̀ nígbà ẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ yìí pé bóyá Aláàfin kò sí lẹ́yìn Sẹ́ríkì kọ́kọ́ mọ pààyàn Ìbàràpá ó dijọ́ Friday kẹ́ tó mọ̀ tí Sẹ́ríkì bá dúró ń bẹ̀ ní Ìbàràpá ń jọ Friday a jẹ́ pé àwọn bàbá ń bẹ lẹ́yìn rẹ̀
ṣùgbọ́n bàbá mi sọ fún wa wọn bá sọ fún wa wọ́n ti pè é pé ọ̀tá àṣírí rẹ o inú wo òdùn bó ṣe ń pa ọmọ wa o kẹ́rù rẹ o wọ́n ti sọ fún sẹ́ni kí o ti palẹ̀ ẹrú ẹ̀ mọ́ nígbà tí ọ̀ya wèrè. gbogbo ẹni ìyá wa pé Buhari ń bọ̀ àmú mi Buhari bọ̀ Buhari ni ṣé Buhari ọmọ náà sọ́ka ebi sọ́ka mọ̀ ń gbé kí Buhari ọ̀sájú ọlọ́pàá kan mọ̀ bá mú mi báyìí mi jẹ́ wèrè bá mo bọ́ látọjú ọ̀hún báyà jẹ́ pé bá mi sọmọ Yorùbá mi ní bàbá níyà bóyá wọ́n lè pọ̀ ọmọ Buhari kí Buhari ojú kọ̀ọ̀kan mọ̀ gbègbèsè ọmọ Buhari ó ṣubú lórí ọ̀kadà lásán ẹ̀ mọ́ àwọn dókítà tó débẹ̀ tó ń tẹ́ kò gbọ́dọ̀ kú. sọ olórí burúkú Buhari fẹ́ fún òun bí dókítà tí wọ́n pa ní Bàlàpá tó parí PhD olórí burúkú rẹ̀ lè fẹ́ fún òun lọ mú ẹ tó bá fi ìyàwó tó pa yẹn wọn ò bí Buhari dà kó ṣe wẹ̀ kò ní dẹ́rẹ́ o Sẹ́ríkì tó ní bá lọ pa dókítà tó pa dókítà lójú ẹ̀ Buhari wà ló ń sọ pọ́ọ̀tì Sẹ́ríkì pé kọ́mọ́ kò lórí ilẹ̀ bàbá mo jẹ́rìí Buhari kò lè ṣe bẹ́ẹ̀ Buhari kò lè fẹ́ ṣe bẹ́ẹ̀ torí Buhari mọ̀ pé lẹ́yìn Yorùbá náà ń pè bí bóyá Buhari ọmọ tí Buhari ọba àmọ̀ ẹ̀yìn ròyìn náà ní kẹwọn sọ fún torí Yorùbá lẹ́yìn náà ẹ sọ fún Buhari pé ilẹ̀ Oòduà náà ń pè bí o kì í jẹ́ ti bàbá tọmọ o. ọmọ làálà ilẹ̀ Oòduà náà ń pè àyín bàbá sì kọlà tó wáyé pé àwọn bí àwọn àdá Yorùbá ò náà bí da kó gbéra ní ìsìn kọ́kọ́ ní Kaduna tàbí Kánò tàbí bì. kọ́ máa ṣe falafolo. kọ́ máa ṣe falafolo kọ́ máa jíyàn gbé kọ́ wá lọ kọ́kọ́ àfin ńláńlá tó ju ti emir lọ kọ́ wá kọ́ emir of Yorùbá land ọ̀nà Sokoto emir of Kaduna. Kaduna of Yorùbá land. wẹ́rẹ́ Sẹ́ríkì ó sì kọ́ síbẹ̀ gbàgàdà ó ní palace of Sẹ́ríkì of Igege land ẹ̀rù ọba Sẹ́ríkì ẹ̀rù Yorùbá ọkọ̀ tó ń pè Yorùbá àwọn kẹ́ńtò ní Yorùbá sọ̀rọ̀ gbìjà Yorùbá sọ̀rọ̀ gbìjà lẹ́nu bàtà ẹlẹ́gbẹ̀gbò ẹ̀mọ Yorùbá tó ti jáde pé tó bá bí ní kẹ́ẹ̀dẹ̀ wọ́n ọ̀jánu àwọn tó ń jáde pé tó bá bí ní rẹ̀ yẹn wọ́n ọ̀jánu wọ́n rí òkè kẹ́lì mọ̀ fún ọ̀jánu ẹ wá gbé mi. péye ta wọn láyà. ẹ wá gbé mi náà. wọ́n wà á dààmú ẹ bá fẹ́ mọ̀ bóyá omi gbóná yàtọ̀ sí tútù. bóyá wọ́n ń jánu ní ogún ọ̀jánu ní ẹ wá gbé mi. bóyá ìyálà ya yín ẹ̀yin lè bí ọmọ kó padì ìwé kó gba PhD kó sì fẹ́ kó wá pẹ̀rẹ̀ iléeṣẹ́ kẹwàá ní kó lọ pa tó bá jẹ́ pé ọmọ tiwọn ní Dr. Aborode tí wọ́n lọ pa ń pakópa ní alájà tí wọ́n pa ń gbogbo àwọn ọmọ tí wọ́n pa ń pakópa yẹn sẹ́jọba àti wọn gbà báyìí kọ́ ọmọ ìjọba tí ìjọba ń gbà mo jẹ́rìí ìjọba àwọn ní onífẹ́ sí èrè wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọn ò ní ṣe bẹ́ẹ̀ wọ́n sì á sọ pé kámọ́ lè Fúlàní jẹ́ pa àwọn bàbá wa kò lórí ilẹ̀ bàbá wa wọn ò ní ṣe bẹ́ẹ̀. ṣé ká ohun tá a fẹ́ ní Bàràpá ní kẹ́ bá sọ fún wọn ṣẹ̀yìn oníròyìn ní pé ẹ sọ fún wọn ẹ dẹ̀ bá sọ fún ìjọba pé kọ́ bá wa pé àwọn Sẹ́ríkì àtàwọn Fúlàní wọn tó ráwọn náà ni wọn àwọn làwọn náà kó àwa pé káwọn ọmọ pa wa kọ́ bá kó wọn padà kọ́ ra kó lórí ilẹ̀ bàbá wa jẹ́jẹ́lẹ̀. níbi tọ́rọ̀ dé dúró níbi tọ́rọ̀ dé dúró yìí. fàlejò. fàlejò tí ọmọ fàlejò ọ̀rà àlejò ọ̀rà àlejò tí ó fọwọ́ síbi àlejò tí ó fọwọ́ síbi tọ́wọ́ rẹ̀ gbé àfẹ́ ṣùgbọ́n àlejò ọ̀ràn nílẹ̀ Yorùbá àfẹ́. tó ẹ̀yin yẹn wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí lẹ́nu olóyè Ìgbòho Òòṣà olóyè bíi ọba alẹ́ bòmíì abẹ́rẹ́ nǹkan bí tó gbogbo bí ó ṣe ń lọ òun náà ni àjọ ń tẹ̀lé ní títí tòní gbogbo bó ṣe ń lọ nípínlẹ̀ Ọ̀yọ́ rèé o ní abala ti Ìbàràpá gbogbo àwọn ibi tí àwọn ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n tó dàbí ẹni pé ó ti débi tó lágbára báyìí ní orí ètò ààbò yìí láti rí wípé gbogbo ẹ̀ yanjú olóyè Sunday Igboho ní ó tó gẹ́ ọ̀wọ́n léfì alùbàtà kan kì í tún dárin wípé kí Sẹ́ríkì kọ́ yọjú àwọn tó bá mọ̀ kó jẹ́ kàńdà nínú rẹ̀ sí kó kó wọn dáta bí bẹ́ẹ̀ kọ́ ṣóńṣó méjì wọn ò gbọ́dọ̀ fojú kan lára ẹ̀yin ìyá wa ẹ ṣe tẹ̀lé wa títí àsìkò yìí títí ìgbà míì tí a tún mọ̀ kàn sí olóyè bí ọba alẹ́ bòmí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ ṣe ta pé tẹ́ ṣe wá ojú òní tì yín o ojú ètí náà lẹ́ o ẹ ṣeun adúpẹ́ o ẹ ṣeun. Kéńgbé ọ̀rọ̀ ìṣọ̀kan ọmọ Yorùbá TV ó dàbọ̀. Òòṣà fojú di kú. Gómìnà fojú di. Ọ̀rọ̀ pípẹ́ ló máa ń pẹ́. Sunday Igboho. Òòṣà tìlú ń péjọ. Òòṣà mẹ́rù tìlú ń péjọ sí. Àkàndá èèyàn táyé ń péjọ. Àkàndá èèyàn táyé ń péjọ bọ̀. Igboho Òòṣà ọmọ egúngbòhùn. Pété ẹ bá ń jẹ́ má dáná ogun. Ó kọjá ẹni èèyàn kì í kí ó sàbí ẹni pérí tí ó máa wá mi kàn. Akíkanjú ńlẹ̀ ọkùnrin ogun ọkùnrin wàwá wówó ẹnìkan tí ò níye òun bẹ lájò ó tún bẹ nílé Àkàndá Òòṣà tó ń bá fẹ́fẹ́ ṣiṣẹ́ òun nìkan bá ẹlẹ́rù nínú ilé ẹrù jẹjẹ nílẹ̀ kílẹ̀ ní Sunday
òsàfihàn kí n mú jẹ olótìtọ́. lọ́mọ adéyẹmọ mo ká bó sì kó fẹ́ ìrẹ́jẹ ìdá olójú méjì mo ṣe dé mo torí pọ̀ mú kan ọkọjọ́ ohun àfipamọ́ ṣeré má dára ẹ̀ láṣà ẹ̀rù ni. ó ti yá ẹni fojú di. ọ̀ṣọ́ fojú di kú. obìnrin fojú di. ọ̀rọ̀ gbígbẹ́ ló máa gbẹ. Sunday Igboho òòṣà tí ló ń péjọ. ọ̀ṣọ́ mẹ́rin tí ló ń péjọ sí. àkàndá èèyàn táyé ń péjọ. àkàndá èèyàn táyé ń péjọ bọ̀. ọmọ Adéyẹmọ aládìsá tó dáyé tilẹ̀ ìyíjú bírí tó kúrò nímọ̀lẹ̀ tó di dúdú. ọmọ òkúta mẹ́ta Ìgbòho ó yájú ní òye tún tó dáyé. òòṣà àbẹ̀rù tí ní ayé ti ti Àkàndá. kìnìún tọ́tẹ̀ pẹ̀lú ajá rẹ̀ ò tó kojú. òòṣà tí ò ṣe tọpinpin làdìsá ẹni ń wádìí ẹ̀ ń wádìí ayé. obìnrin tó kú ọ̀rọ̀ tó wá yọjú tí ó níbẹ̀rù òǹfikú ṣeré yóò fi kú ṣèfà ó wá gbé. gbogbo nítorí sábàpà àpàgbẹ́lójẹ tó bá ti kú Sunday Igboho. bóyá wọn ní má jẹ́ nkújẹ ńlá ọ̀ṣà má jẹ́ nkújẹ ńlá aládìsá má jẹ́ nkújẹ ńlá àti èèyàn táyé ń pè bọ́. ẹni fojú di. ọ̀ṣà fojú di kú. obìnrin fojú di. ọ̀rọ̀ gbígbẹ́ ló máa gbẹ. Sunday Igboho òòṣà tí ló ń péjọ. ọ̀ṣọ́ mẹ́rin tí ló ń péjọ sí. àkàndá èèyàn táyé ń péjọ. àkàndá èèyàn táyé ń péjọ bọ̀. ọmọdé fún ìrókò bójú ẹ̀yìn òjò kọ́ lolúwẹ̀rẹ̀ máa ń pa ní ọ̀rọ̀ Sunday kan. òròmọdìyẹ tó bá fojú di àṣà Sunday kò ní kọlágbà kún kékeré. ojúkọjọ ò ṣe fi wọn Ìgbòho bójú kan bá dán òfìfọ́ ló máa fọ́. mọ́ra burú lọ́kàn sí Sunday ẹ̀mí tó rorú ẹ̀ àgbọ̀jọ́ kú. àpáta ńlá ni kò ṣe dárí sọ bóní kan bá gboyà tó forí sọ fífọ́ lórí ọ̀hún máa fọyán gà. Sunday Igboho ṣá májèlé ni máa sọ pé ó pè mí ewu ńlá ni Sunday falaburu tó bá ti ń gbọ̀ngàn yá bẹ̀rẹ̀. torí ẹni fojú di. ọ̀ṣà fojú di kú. gómìnà fojú di. ọ̀rọ̀ gbígbẹ́ ló máa gbẹ. Sunday Igboho òòṣà tí ló ń péjọ. ọ̀ṣọ́ mẹ́rin tí ló ń péjọ sí. àkàndá èèyàn táyé ń péjọ. àkàndá èèyàn táyé ń péjọ bọ̀. gbòǹkì oríkì Sunday ó wá ń bínú ó ń sọ pé pọ̀jù ta ló ń bínú sí. sọ́bọ́lọ́run tó ṣẹ̀dá Sunday tó ṣe é lẹ́sà nínú ayé pátá. ewé tó ń jẹ́ tí ó ṣe é já sọ ògùn o aláwo tí ó jàdá ẹni kò yanjú ẹni mèwé mogun èyí tó ń jẹ́ ajúbà fún ìṣàkó tó lè jẹ́. kò ṣeé sàmì oògùn kò ṣeé pèrí iná ní Sunday kò ṣeé dìmú. bó fẹ́ bí abẹ́gùn ó máa gbóná má jẹ́ kó kọlù ẹ̀ ewu ní. òòṣà tí o fi ń bá wọn kẹ́bọ́kẹ́bọ́ kò bá a lójijì rí akínní kò tú wá sílẹ̀ rí gúdúgúdú. ogun kì í bá alábò lákọni o lákọni o ogun kì í bá alábò lákọni. Sunday Igboho lọ́ṣà gbogbo ọmọdé pẹ̀lú àgbàmọ́ra ìgbàkúgbà tó bá pẹ́ ló máa jẹ́ Sunday. torí ẹni fojú di. ọ̀ṣà fojú di kú. gómìnà fojú di. ọ̀rọ̀ gbígbẹ́ ló máa gbẹ. Sunday Igboho òòṣà tí ló ń péjọ. ọ̀ṣọ́ mẹ́rin tí ló ń péjọ sí. àkàndá èèyàn táyé ń péjọ. àkàndá èèyàn táyé ń péjọ bọ̀. wọ́n bá ẹ wí níbí wo bẹ̀ ìyọnu àdìsá ni ó wá kó là ojú ẹ tó ń lé máa rọ̀ tó bá fi bẹ́ẹ̀ sí gbòòṣà mò ń kì í ẹ́ kí n lè rí òun gbà àdìsá gbọ́ o aládìsá ni transformer má ṣe gbé mi mo fẹ́ tọ̀nà nìyí o. wọ́n bá ẹ wí níbí wo bẹ̀ ìyọnu àdìsá ni ó wá kó là ojú ẹ tó ń lé máa rọ̀ tó bá fi bẹ́ẹ̀ sí gbòòṣà mò ń kì í ẹ́ kí n lè rí òun gbà àdìsá gbọ́ aládìsá ni transformer má ṣe gbé mi mo fẹ́ tọ̀nà nìyí o. àwíyé wọ́n bá ẹ wí níbí wo bẹ̀ ọ̀rẹ́ wa wọ́n bá ẹ wí níbí wo bẹ̀ ìyọnu àdìsá ni ó wá kó là ó jẹ́ tó ń lé máa rọ̀ tó bá fi bẹ́ẹ̀ sí gbòòṣà mò ń kì í ẹ́ kí n lè rí òun gbà àdìsá o aládìsá gbọ́ o
Àdìsá transformer má ṣe gbé mi mo fẹ́ tọ̀nà nìyí o. wọ́n bẹ̀rẹ̀ wí níbi wọ́n bẹ̀ ìyọnu Àdìsá ni ọwọ́ kan. mi fẹ́ tọ̀nà rẹ ni.